ní báyìí ni ọ̀rọ̀ Abdulrahman èyí tó pààyàn ní ìlú Ìlọrin tó pa ọmọdébìnrin kan tó jẹ́ olólùfẹ́ rẹ̀ tó sì kún arábìnrin náà tó kún wọnúwọnú bí ẹran. Abdulrahman ó sọra rẹ̀ di alápatà lẹ́yìn ìgbà tó pa ọmọbìnrin náà tán ó ta orí lọ́tọ̀. Gbogbo ẹ̀yà ara ọmọbìnrin náà ló yọ tó sì bẹ̀rẹ̀ sí ní tà á ní ẹyọ kọ̀ọ̀kan. Ní báyìí gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, wọ́n ní nígbà tí wọ́n wo inú ilé Abdulrahman nígbà tí ọwọ́ ìyá bá dáadáa tí àwọn ọlọ́pàá tẹ̀lé lọlé, wọ́n ní àwọn bàtà obìnrin èyí tí wọ́n bá nínú ilé arákùnrin náà wọ́n ló tó bíi 12. Ó túmọ̀ sí wípé àwọn bàtà tí wọ́n bá wọn ó túmọ̀ sí wípé àwọn ọmọ tó ti pa ẹ̀yin èèyàn tí ò bá rí bẹ́ẹ̀ kí ni bàtà obìnrin 12 ń ṣe nínú ilé rẹ̀. Ẹ̀yin èèyàn ẹ̀ rí pé eléyìí tó ní agbára. Bàtà obìnrin 12 ò ní wọ́n bá nínú ilé Abdulrahman. Àwọn tó ní bàtà náà dà? Ṣé Abdulrahman ṣó tó ti kún wọ́n wọnúwọnú ni? Bẹ́ẹ̀ náà la sì gbọ́ wípé orí ọ̀rẹ́bìnrin rẹ̀ èyí tó gé wọ́n ní ìlú Ìbàdàn òun ló tà sí o, ẹ̀yin èèyàn. Orí ọ̀rẹ́bìnrin rẹ̀ ó ti gbéra láti ìlú Ìlọrin ó ti gbé lọ sí ìlú Ìbàdàn. Ta ló ta orí arábìnrin rẹ̀ fún? Ẹ̀yin èèyàn, ta ni Abdulrahman tó ta orí ọ̀rẹ́bìnrin rẹ̀, ta ló tà fún? Àbájáde ilé ẹjọ́ èyí tí wọ́n gbé Abdulrahman lọ rèé o, ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tẹ̀yin náà bá rò lórí fídíò ọ̀hún. Ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section. Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ahlillah. Alhamdulillah. A wà ní magistrate kan magistrate wà nílé ẹjọ́ nílùú Ìlọrin níbi wọ́n ti ń ṣe ẹjọ́ Abdulrahman èyí tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa ọmọ ọlọ́mọ. Lẹ́yìn tí wọ́n kà jáde nílé ẹjọ́ wípé ó jẹ́wọ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá wípé bẹ́ẹ̀ ni òun ṣe bẹ́ẹ̀ ní tòótọ́. Àwọn tí àwọn ọlọ́pàá mú pẹ̀lú ẹ̀ àwọn 4 ni wọ́n jẹ́ 5. So ilé ẹjọ́ ní kí wọ́n lọ fi wọ́n pamọ́ ná títí di ọjọ́ tí wọ́n fi fún ẹjọ́ gbé dìde. Àròyé sì ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ nígbà kan ní kí wọ́n máa kó wọn lọ. Abdulrahman gangan fúnra wọn ó ní ó náwó ká má sọ gbogbo tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́, ká má kó tilẹ̀ ẹjọ́ torí pé ẹjọ́ náà sì ń lọ lọ́wọ́. Àwọn tí ní kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ fi wọ́n pamọ́. Gẹ́gẹ́ bí wípé tí ẹjọ́ bá wà nílé ẹjọ́ ìwọ̀nba náà ni èèyàn lè sọ nípa rẹ̀. Gbogbo Ìlọrin bẹ́ẹ̀ bí national president wa Alhaji Muhammadu Adio Baba Bariga àwọn náà monitor kéèsì náà. Bẹ́ẹ̀ náà ni chairman national youth council chairman Ìlọrin Kwara chapter wọn bẹ́ẹ̀ bí báyìí. So Ali Nasir Yusuf lórúkọ wọn. So àwọn náà wà bí gbogbo wọn wọ́n monitor kéèsì yìí wá. So the monitor kéèsì yẹn abẹ́ fi fọ ìlú yìí mọ́ ni látara wípé ìlú Ìlọrin ti ṣe ìlú ìbàjẹ́. Ẹni tí a bá ti rí sójú ọmọ kan tó ṣèwà bàjẹ́ á fà lé ìjọba lọ́wọ́. Tíjọba bá mú fúnra wọn á kún ìjọba lọ́wọ́ lérí ẹ̀ láti fìyà jẹ irú ọmọ bẹ́ẹ̀. Bàbá president wa fún gbogbo Ìlọrin Alhaji Muhammadu Adio Baba Bariga á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn pẹ̀lú tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Gẹ́gẹ́ bí àdéhùn tí a ṣe fún gbogbo ayé wípé fókù kìsì ní kí ni máa jẹ́ àjẹ́ abájí irú àdéhùn tá a ṣe yẹn ìjọba náà ní kí a ṣe ká ẹ̀. Òun ló jẹ́ kí nígbà tí wọ́n fẹ́ gbélé ní atrai láti mọ́nítọ̀ gbogbo pé lọ bàtà arígbélé ló fẹ́ lọ sí kóòtù aláti mọ́nítọ̀ èdè kóòtù ìpé báwo ni gẹ́gẹ́ bí nǹkan tá a rí pẹ̀lú tí adájọ́ ń ṣe ìdájọ́ òdodo máa wà lórí nǹkan tí ó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ìkìlọ̀ tó ti fún oníkálukú wa wọ́n ní kí anybody má kó ti ilé ẹjọ́ àti nǹkan tó bá ń bẹ nínú. Àmọ́ èyí tó jẹ́ kókó ni pé ìdájọ́ òdodo máa wà. Ìyẹn làwọn fi ń sọ fún yín ìlú Ìlọrin kì í ṣe ìlú èdè tó ṣe ìlú láti ìjà tó bá jẹ́ pé ìlú ni wọ́n fọwọ́ bù àwọn onífọwọ́ bù bàjẹ́ láyéláyé àdé nígbà kí ni ànígbà tí ò ní àkó ṣẹlẹ̀ nínú. Àwa náà fara mọ́ nítorí pé tó ṣẹlẹ̀ sáwọn ni tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó gbàdúrà ẹ̀ ilé kó ṣẹlẹ̀ sọ́mọ òun. Àmọ́ lágbára ní tọ́lọ́ Ọlọ́run jẹ́ ká irú ẹ̀mọ́ Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ nílùú wa. Lẹ́yìn náà a mọ̀ fún lágbára náà pẹ̀lú nǹkan tí a rí Ọlọ́run á jẹ́ kí dájú
ọlọ́run ló ṣẹlẹ̀ jẹ́ bó jẹ́ nìyẹn. Inshallah. National Youth Council Chairman. Bismillah. I want to say today, already Maja commit na night of today, but today is going to be a kind of a commit the two languages together. No, you can speak English. I want to sincerely say thank you to all Ilorin people and Kwara State as a whole. And I want to assure and reassure us of what we said yesterday, that we are going to track and make sure we follow up this case. That is not going to be a case that will be abandoned, a case that will be covered anyhow. We were the police station yesterday, we were with the family of the girl yesterday. Today, this one as early as possible, we are at the police station where we accomplished them down to the court where the judgment was given, and they have been remanded at the Kura Correctional Service. They are there already. And I want to sincerely say thank you to all Ilorin. And I want to pronounce this. As the State Youth Council Chairman, the Chairman of National Council of Nigeria Kwara State Chapter, I want to say that this kind of act is not acceptable in Kwara State. It's not our practice in Ilorin. It's not part of what we do in Ilorin. Ilorin is known for peace, we are known for dua, and we are known for good things in Kwara State, Ilorin in particular. And we will continue to embrace that. Then we never allow anybody that does that to go scot-free. And I want to assure the general public that this guy in question will not go scot-free. We'll continue to follow it up. Rumors were being carried this morning that they want to transfer the case down to Abuja. No, it wasn't that way. We want you to get it clear. As we all can see now, that the case is being treated and is being prosecuted where the sin was committed in Kwara State. So, pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run, a fi assure wa pé pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run, just like I said yesterday, ipe ọ̀dọ́ ni ilé ìṣẹ̀lẹ̀ sí, àwọn ọ̀dọ́ Kwara àdẹ̀ nígbà àdẹ̀ní faramọ́ àbúrò tó ń ṣẹlẹ̀ ńlọrin yìí pẹ̀lú ògbó Ọlọ́run. Ọmọ yìí ó fẹ́ bó kọ àwọn àfáà jẹ́ ní ó fẹ́ bá kọ lọ́rin jẹ́ nípa ìlú sì bàjẹ́ torí lọ́rin àwọn ọmọ lọ́rin sábúrú ó máa fà lọ́rin sábúrú pẹ̀lú ògbó ọ̀gọ̀dẹ̀ ní sábúrú nínú ìlú wa. And I want to say thank you to Governor Abdulrahman Abdulrazak. Wọ́n wá pẹ̀lú wa lórí kéèsì yìí ni wọ́n dẹ̀ ti ní bí jọ́ọ̀jì ti wọ̀rọ̀ rí lórí ọ̀rọ̀ ṣẹlẹ̀. Adúgbò lọ gọ́ọ̀nà tọ́lọ̀ fún Kwara náà tó gọ́ọ̀nà tó lè gba ara nù tó gbà wàkúgbà tó lè gbà kankan láàyè ni tó adúgbò lọ sọ́nà with the support. I want to tell you that we are having a maximum support of the Kwara State government that justice must prevail and the guy will not go scot-free. I want to thank you to everyone that are here. Thank you and God bless you. Alhamdulillah, thank you so much. We appreciate your contribution, sir. Ẹ jẹ́ ká máa lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà Ògo Ìlọrin, Barrister Abdulkadir Abolaji Ajasa. Kí lẹ́yìn náà ní sọ fún wa? We give thanks to Almighty Allah. Bákan náà, Barrister Ọdẹ́délé Ibrahim, àwọn náà mẹ́bí báyìí. We give thanks to Almighty Allah for giving us the opportunity to stand with justice. Because like we all know, Ògo Ìlọrin is an association, a registered one, that is shadowed with the responsibility of protecting the image, the integrity of Ilorin and Kwara State as a whole, especially the heritage of Ilorin. And there is no way we can protect the heritage of Ilorin without talking of Islam, as we all know that the umbrella or what the Ilorin as a whole, without taking a move or a step to ensure that justice is done in one way or the other. And that is why we have right